Lára àwọn ìbùkún adẹ́dàá fún àwa ẹ̀dá rẹ̀ ni ewé àtegbò wà. Látayébáyé làwọn baba ńlá baba wa ti ń fi ewé àtegbò ṣe ìwòsàn. Kódà ìwádìí fi yé wa pé àwọn oògùn òyìnbó tí à ń lò púpọ̀ nínú rẹ̀ ló ní ewé àtegbò nínú. Bẹ́ẹ̀ ni, tó o bá wá ní kí ọmọ Yorùbá mi ò mu àgbo, wọ́n á dèbò lẹ̀. It is barbaric. What is this? Lẹ́ẹ̀ máa gbọ́. Bẹ́ẹ̀ àwọn tí kìí ṣe ọmọ Yorùbá ti tẹ́wọ́ gbà tọkàntọkàn taratara, wọ́n sì ń ṣe àmúlò rẹ̀ bó ti tọ́ àti bó ṣe yẹ. Ká wá dúpẹ́ lọ́wọ́ àwọn ọmọ Yorùbá àtàtà tí wọn kò fẹ́ kí àṣà wa parun, tí wọ́n ń gbé e lárugẹ. Lára irú àwọn èèyàn tí wọn kò fi ọwọ́ rọ́ àṣà wa dànù ní àlejò wa lónìí ní ìkànnì Discover Yorùbá. Eléwé ọmọ ni wọ́n, ṣùgbọ́n ọ̀nà ìgbàlódé ni wọ́n ń gbé tí wọ́n gbà. Táwa làlejò wa tòní, mò ń bọ̀. Ẹ̀yin olólùfẹ́ ìkànnì Discover Yorùbá, ìyá wa Ṣọlá Òjìkùtù Njọ́kù tí a mọ̀ sí Yorùbá Màmá Mà Sọ Bẹ́ẹ̀, wọ́n sì ṣe bẹ́ẹ̀. Wọ́n mú àdéhùn wọn ṣẹ. Bẹ́ẹ̀ ni, nígbà tí wọ́n wá sí ìkànnì Discover Yorùbá, wọ́n ní kí àwọn ẹbí tí wọ́n bá ní ọmọ tó ní àrùn ẹ̀jẹ̀, ìyẹn sickle cell, kí wọ́n tẹ àtẹ̀jíṣẹ́. Lára àwọn tó wá tẹ àtẹ̀jíṣẹ́ ọ̀hún, wọ́n pè wọ́n ṣe ìwádìí wọn bó ṣe yẹ. Ẹni tí wọ́n wá rí pé lóòótọ́ ni wọ́n ní ọmọ tí ó ní àrùn ẹ̀jẹ̀, wọ́n ti pè wọ́n sì ti fún wọn ní 100,000 náírà, ìyẹn 100,000 naira. Ẹ jẹ́ ká gbọ́ láti ẹnu bàbá ọmọ náà. Orúkọ mi ni Àìná Adébọ̀wálé, èmi ni bàbá ìyá Daniel Uzọwuru Kamsi Chukwu. A dúpẹ́ púpọ̀ lọ́wọ́ Yorùbá Discover Yorùbá Child Platform fún oore ńláńlá tí wọ́n ṣe fún wa. A sì ní pàtàkì a dúpẹ́ lọ́wọ́ Yorùbá Mama tí wọ́n rò nínú ọláńlá wọn láti ṣe agbátẹrù àti tọ́jú àwọn ọmọ tí wọ́n ní sickle cell. Ọlọ́run á máa bùkún àpò wọn, wọ́n dẹ̀ ní sórí burúkú, ilé wọn á tòrò, àwọn ọmọ wọn náà wọ́n á yanjú. Àdúrà táwọn gbà fún wọn ni pé Ọlọ́run á máa ràn wọ́n lọ́wọ́ nínú gbogbo nǹkan. A dúpẹ́ púpọ̀ lọ́wọ́ wọn fún oore tán ṣe fún wa. Ọ̀rọ̀ láti ẹnu bàbá ọmọ náà lẹ ti gbọ́. A wá dúpẹ́ lọ́wọ́ ìyá wa Ṣọlá Òjìkùtù Njọ́kù fún oore ńlá yìí. Ọwọ́ yín kò ní kan ìsàlẹ̀ àpò. Ọlọ́run ọba á san yín lẹ́san oore. Ẹ ṣeun púpọ̀ mà. Mo wá fi ti yìí tayọ̀ tàpọ́nlé kí ẹ̀yin olólùfẹ́ ìkànnì Discover Yorùbá káàbọ̀ sí ìkànnì Discover Yorùbá, níbi tí a ti ń gbé èdè, àṣà àti ìṣe Yorùbá lárugẹ. Lórí ìkànnì yìí bákan náà láti ń ṣe ìgbélárugẹ àwọn iṣẹ́ tí àwọn oníṣẹ́ ọwọ́ àti olókoòwò ọmọ Yorùbá yàn láàyò àti ọrọ̀ ajé ní àdúgbò wa àti lágbàáyé. A tún máa sọ̀rọ̀ lórí àǹfààní àwọn oúnjẹ àti ìgbé ayé àlàáfíà. Waliat Adédìméjì lórúkọ mi. Abala méjì ọ̀tọ̀ọ̀tọ̀ lẹ́ẹ̀ máa gbọ́ lórí ìkànnì Discover Yorùbá. Àkọ́kọ́ ni èmi àti iṣẹ́ mi. Níbí ni àwọn àlejò wa yóò ti máa sọ nípa ara wọn àti iṣẹ́ tí wọ́n yàn láàyò gẹ́gẹ́ bí ọmọ Yorùbá. Abala kejì ni èmi àti orírun mi. Lábala yìí, a máa béèrè àwọn ohun tí ó ní ṣe pẹ̀lú àṣà àti ìṣe Yorùbá lọ́wọ́ àwọn àlejò wa àti ọ̀nà tí wọ́n ń gbà gbé àṣà ìṣe Yorùbá lárugẹ pẹ̀lú iṣẹ́ tí wọ́n yàn láàyò kí a lè mọ̀ pé lóòótọ́ Yorùbá lẹ́wà púpọ̀. Tẹ́ ẹ bá fẹ́ kàn sí wa ní Discover Yorùbá láti bá wa dòwò pọ̀ tàbí fún ìpolówó ọjà àti àwọn ìbéèrè tí ẹ bá fẹ́ bi wá, ẹ lè kàn sí wa lórí email address wa discoveryoruba@gmail.com. Website address wa ní discoveryoruba.com. WhatsApp number wa ní 091-300-34281. Bákan náà la wà lórí YouTube, Facebook, Twitter, Instagram, TikTok, Telegram. Ẹ̀yin ṣáà ti tẹ @Discover Yorùbá sórí gbogbo platforms náà. Ẹ bá wa níbẹ̀. Ẹ má gbé kúrò ní ìkànnì Discover Yorùbá. Adétán
pẹ̀lú àlejò wa pàtàkì tájọ máa fọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ lónìí. Ẹ káàbọ̀ padà sí ìkànnì Discover Yorùbá. Gẹ́gẹ́ bí mo ti sọ lẹ́ẹ̀kan, àlejò pàtàkì la ní ìkànnì Discover Yorùbá lónìí. Gbogbo nǹkan tẹ́ ẹ̀dẹ̀ máa gbọ́ lẹ́nu wọn pátá nǹkan tó máa ṣe yín láǹfààní ni. Mo ti ń sọ̀rọ̀ ewé àti egbò bọ̀ látẹ̀ẹ̀kan. Iṣẹ́ táwọn ń yàn láàyò gangan ni kán fi ewé àti egbò kán fi ṣe ìwòsàn fún ọmọ aráyé. Ọlọ́run lọ́ba tó ń ṣèwòsàn o, ṣùgbọ́n Ọlọ́run yọ̀ǹda fún wọn láti máa fi ewé àti egbò ṣe ìwòsàn fún ọmọ aráyé. Ẹ káàbọ̀ sí ìkànnì Discover Yorùbá, ìyá wa Suliat Ọlọ́ládé Ọláìbí. Ẹ ṣé gan tí ẹ gbà mí láàyè láti wà ní orí Discover Yorùbá platform. Ẹ ṣé gan, mo dúpẹ́. Ẹ ṣeun gan máa tá a pè yín tẹ̀dẹ̀ jẹ́ wa. Ẹ ṣeun. Ẹ wá sọ orúkọ yín fún àwọn èèyàn. Mo ti sọ fún àwọn èèyàn tọ̀ Ọláìbí Ọlọ́ládé Suliat, ẹgbọ́n ẹ jẹ́ kán gbọ́ lẹ́nu oní nǹkan gangan. Ẹ sọ orúkọ yín fún wa, kẹ́ wá sọ iṣẹ́ tẹ́ yàn láàyò fún wa. Ẹ ṣé gan. Orúkọ mi ni Ọláìbí Ọlọ́ládé Suliat. Mo ń ta ewé àti egbò, ìyẹn tí wọ́n mọ̀ wá sí eléwé ọmọ alágbo, ohun tí mo yàn láàyò láti fi ran ọmọ ẹ̀dá lọ́wọ́ nípa ìwòsàn ara. Yóò máa ju yín ṣe o. Àmín. Tí a bá ń sọ̀rọ̀ nípa ewé àti egbò, táwọn èèyàn bá tiẹ̀ gbọ́ eléwé ọmọ tó tún wá gbọ́ ẹni yìí ń ta àgbo, oríṣiríṣi èrò ló máa ń wá sí wọn ní ọkàn. Ìgbàlódé ó ti sọ nǹkan di dáadáa ká má sọ míì, ṣùgbọ́n oríṣiríṣi èrò ló máa ń wá sí ọkàn àwọn ènìyàn. Mo fẹ́ kẹ́ yànnàná ẹ̀, kí ni gan-an ni eléwé ọmọ àti pé iṣẹ́ wo ló ń jẹ́ bẹ́ẹ̀? Ẹ jọ̀ọ́ ẹ bá wa tàn mọ́lẹ̀ sí. Eléwé ọmọ alágbo, àwọn kan máa sọ pé àwọn agbọmọlà ni wọ́n, àwọn kan máa ní wọ́n ń ta ewé àtegbò, àwọn kan máa pè wọ́n lóníṣègùn. Àwọn ò kí ń ṣe oníṣègùn. Eléwé ọmọ jẹ́ àwọn tí wọ́n ń lo ewé àti egbò láti fi ṣe ìwòsàn fún ọmọ ẹ̀dá, léyìí tí Ọlọ́run Ọba mi ó ti fi àṣẹ sí, tó sì jẹ́ pé tá a bá lò ó bó bá yẹ jẹ́ ká lò ó, á máa jẹ́ fún èèyàn. Tèmi bá fẹ́ pe ara mi, màá ní I'm an herbal specialist. Ẹ̀hún lẹ ti gbọ́ yẹn o. Wọ́n ní orúkọ ní èdè òyìnbó náà. Ṣé gbogbo àwọn tó ń bá yín rajà, ṣé Yorùbá ni gbogbo wọn ni? Àwọn Yorùbá nìkan kọ́, ẹ mọ̀ pé ní ilẹ̀ Káàárọ̀-o-jíire oríṣiríṣi èdè ló wà. Àwọn ẹlòmíì máa wá, wọ́n máa wá láti ilẹ̀ Tógò. Débi pé tó bá wá nǹkan míì wá tó fẹ́ ra ewé àtegbò, orúkọ tó ń pè é yàtọ̀. Nígbà tó yẹ pé àwa náà ti tó gbá, wọ́n ti rí bá ṣe tó gbá. Tẹ́ ẹ bá dárúkọ àbá mọ̀ lórúkọ tẹ́yìn pè wá lórúkọ táwa ń pè. Ó dáa, ẹ máa wò ó, kọ́ máa wo orí igbá bá ti rí. Tó bá ti wá rí nǹkan tí wọ́n fẹ́ tí wọ́n dá mọ̀ tó dá wọn lójú, àá ṣẹ̀ṣẹ̀ wàá sọ orúkọ táwa ń pè fún wọn nítorí ọjọ́ mi. Ó dà bẹ́ẹ̀ mà. Tó tá bá wá kà á ní méní, méjì, mẹ́ta, ọdún wo gan-an lẹ bẹ̀rẹ̀ iṣẹ́ yìí? Àti pé báwo ni ìrìn àjò náà ṣe bẹ̀rẹ̀? Ìrìn àjò yìí ti bẹ̀rẹ̀ lọ́jọ́ ti pẹ́ o, bó tilẹ̀ jẹ́ pé mi ò tí ì dàgbà púpọ̀ náà. Ṣùgbọ́n ní dédé ìgbà tí mo parí ilé ẹ̀kọ́ girama tí mo ṣetán, mo kọ́kọ́ ṣiṣẹ́ ní ibì kan tí wọ́n ń pè ní Fámì. Ibì kan lÉkòó ṣá, mo ṣáà lọ sí ibẹ̀, mo ṣiṣẹ́ ńbẹ̀. Ṣùgbọ́n nǹkan tó mú mi kúrò ńbẹ̀ tó fi wá di wípé mo lọ kọ́ ewé ọmọ lọ́dọ̀ ìyá tó bí mi ni wípé ẹni tó jọ̀gá mi a máa fi ìlọ̀kulọ̀ lọ̀ mí tí ó sì bá mi lára mu. Ọjọ́ kan mo kàn jókòó, mo kọ̀ wí nínú gbogbo wa, mo ṣetán níléèwé mi tí wọlé ìwé gíga. Ìsọ̀yá mi máa wà ńbẹ̀, nǹkan báyìí máa lò ń ṣe. Ṣé tí n bá wá mọ̀ ṣó tí wà kéré jù ni àbí tí pọ̀ jù ni? Lọ́jọ́ náà mo kàn fiṣẹ́ lẹ̀, mo ní mi ò ṣiṣẹ́ mọ́. Mo dẹ̀ gbabẹ̀ lọ, ìyẹn ní Òyìngbò. Mo máa lọ láti bẹ̀rẹ̀ kò rọrùn nítorí aago 4 àbọ̀ màá ti jí wípé mo ní láti dóyìngbò. Ní ọdún náà lọ́hùn, Ìlàsà ni mò ń gbé. Màá ti wá lọ, màá jí lọ nítorí tó bá fẹ́ ra ọjà náà, àwọn eléwé ọmọ ìdájí lọ ti máa ń jí lọ sọ́jà lówùúrọ̀ kùtù. A máa ń pe ọjà yẹn ní ìjọ́ 5 lọ́jọ́ Òyìngbò, ìyẹn ọjà àwọn eléwé ọmọ ìjọ́ 5 ni. Tó o bá dẹ̀ máa lọ, tó o bá fẹ́ rí nǹkan gidi rà, nǹkan tó jọjú tó o bá fẹ́ rà tí ò ń ṣe ṣàpàpọ̀, nígbà tètè jí dọ́jà. Gbogbo yẹn jẹ́ àwọn ìdojúkọ díẹ̀ láti lè jẹ́ èèyàn.
tó máa tètè jí tí ò ń ṣe pé àsùnpara wà á tètè dọjà wà á rà nǹkan tó ṣe dáadáa wà á tètè tó ọjà àwọn oníbàárà tó bá máa wá wá lè bá rí nǹkan yẹn rà ní bó ṣe yẹ tí kò ń ṣe oní àṣàkù. Ìgbà tí mo dẹ̀ ń sọ yìí tí mo bá kà lé ní léjì á ti tó bíi ọdún 12 tí ò bá jù bẹ́ẹ̀ lọ. àti bí ọdún 12 lẹ ti ń ṣe iṣẹ́ eléwé ọmọ yóò máa ju yín Bẹ́ẹ̀ ṣe yóò máa ju ewé á máa jẹ́ àbí bẹ́ẹ̀ kọ́. àmín. ẹ ti sọ díẹ̀ nínú ìrírí tẹ ní lọ́dọ̀ màmá ìyẹn tó kọ́ yín níṣẹ́ tó jẹ́ ìyá tó bí yín gangan. a dẹ̀ gbọ́ pé ìlú mọ̀ọ́ká ni wọ́n. Bẹ́ẹ̀ mo máa fẹ́ kẹ́ ẹ dárúkọ wọn fún wa kẹ́ ẹ wá tún sọ ìrírí yín. ẹ mọ̀ kéèyàn lọ kọ́ṣẹ́ lọ́wọ́ ìyá tó bí gangan ẹ máa sọ ìrírí yín fún wa àti pé ọ̀nà wo ló wá gbà ràn yín lọ́wọ́ nínú iṣẹ́ náà nínú ìṣòwò náà gẹ́gẹ́ bí ọmọ ẹ mọ̀ pé màmá ló ń ṣe màmá ló kọ́kọ́ ń ṣiṣẹ́ náà ẹ wá kọ́ lọ́wọ́ wọn báwo ló ṣe ràn yín lọ́wọ́ nínú ìṣòwò yín. ó ràn mí lọ́wọ́ ní ọ̀nà tó pọ̀ bẹ́ẹ̀ kẹ̀dẹ̀ ẹ mọ̀ àtìyá àtọmọ a máa ń jà lè tó jẹ́ pé ìyá mi lè ní bó ṣe ń gbé kinní yẹn ó fast tó ó ṣe kọ́mọ́kóbó wò àwọn kọ́sọ́mà lójókòó yìí ó ti ń ṣe ẹnu ẹjú ìyẹn a máa bínú nínú màá tún sún sẹ́yìn ṣùgbọ́n torí pé mo ní pé mo fẹ́ kọ́ mo ní láti dúró láti gba gbogbo nǹkan tí wọ́n bá jù sí mi láti gbà á mọ́ra nítorí mo nílò ẹ̀kọ́ náà. ó ṣe mí láǹfààní pé ìyá mi ló kọ́kọ́ ṣe ó tún wá fi mí lọ́kàn balẹ̀ wípé á kọ́ mi dáradára àjọ máa gbé ni àjọ máa sùn. lóòtítọ́ nígbà tí mo kọ́kọ́ bẹ̀rẹ̀ èmi àti ìyá mi àjọ gbé mo máa ń wá sí ọ̀dọ̀ wọn. ó wà lára nǹkan tó jẹ́ kí n lè jáfáfá pé mo ní láti tètè dé ìsọ̀ kì í má torí pé ṣèbí ìyá mi ni ìyá mi ò fààyè gbà yẹn ìyá mi ò fààyè gbà wípé nítorí nǹkan ṣe lọ́dọ̀ mi tó pé mi nìyẹn wá ń bọ̀ ní sọ̀ mi o iye aago tó bá wọ̀n ẹ̀ ni kó máa bọ̀ rárá o kò sí àyè fún ìyẹn. wọ́n ti kọ́ yín ní ìjáfáfá. mo fara mọ́ nítorí mo nílò ẹ̀kọ́ náà. bẹ́ẹ̀ ni. báwo ló ṣe wá ràn yín lọ́wọ́ nínú ìṣòwò yín báwo ni gbogbo tí màmá kọ́ yín ṣe ràn yín lọ́wọ́ nínú ìṣòwò yín. ó ràn mí lọ́wọ́ nígbà tí mo fẹ́ lọ sílé ẹ̀kọ́ gíga ó wà lára nǹkan tí mo múlò nígbà tí mo wà nílé ẹ̀kọ́ gíga lára kí n máa ṣe fáwọn ọ̀rẹ́ mi kí n máa ṣe pé kéèyàn má lè sọ pé nǹkan báyìí ṣòun lẹ́gbẹ̀ẹ́ mi màá ní mo ní nǹkan báyìí nílé jẹ́ fún ẹ kó o lówó àtàrà bẹ́ẹ̀ àwọn èèyàn mọ̀ fún mi pé nǹkan tí ìyá ọmọbìnrin yìí ṣe nǹkan tóun náà dẹ̀ ń ṣe rè débi wípé wọ́n máa ń bá mi mú oníbàárà wá látara bẹ́ẹ̀ nítorí tá a bá wò ó ní àwọn ìgbà náà lọ́hùn a wá rí wípé ní orílẹ̀-èdè wa kò sí wípé nǹkan báyìí mo lọ kà níléèwé òun mo fi ṣiṣẹ́ gbogbo yẹn gan-an ó tó kéèyàn wé pé wò ọ̀nà yìí dé ọ̀rá mọ́ ọ̀tọ̀ lọ nítorí bí n bá ṣe tán léèwé náà kò sí àrídájú wípé ń fi nǹkan tí mo lọ kà léèwé ń fi ṣiṣẹ́ ṣe. iléèwé wo lẹ lọ àti pé kí lẹ kọ́ léèwé. iléèwé ìmọ̀-ẹ̀rọ polytechnic Ìbàdàn ni mo lọ. iṣẹ́ wo lẹ wá kà níbẹ̀ iṣẹ́ wo lẹ kọ́. mo ní OND níbẹ̀ public administration ni mo ṣe nígbà tí mo tún ṣe tán níbẹ̀ wọ́n ní ìwọ tó o bá lọ poli kò sí nǹkan kan fún ẹ níta bí ò bá ṣe bí kó o lọ sí yunifásitì bá tún tẹ̀síwájú mo tún lọ fásitì ìyẹn the National Open University of Nigeria mo tún gbàbẹ̀ lọ mi ì change nǹkan tí mò ń kà mo tún tẹ̀síwájú public administration náà ni mo tún kà nínú ẹ̀ náà wá ní ẹ lọ wábi tẹ́ ẹ ti máa ṣe IT gbogbo alámọ̀kọ́ tí Nàìjíríà sọ àti pé nípa ọlọ́mọ obìnrin dé ipò wa ń wáṣẹ́ gbogbo oríṣiríṣi lọ́wọ́ máa fi lò ẹ́ ìlọkulọ̀ gbogbo yẹn gan wá jẹ́ tó mo ti ṣe èyí tí orí rán mi mo ti gbìyànjú nínú ẹ̀kọ́ kíkà iṣẹ́ eléyìí tí mo yàn náà jẹ́ ẹ máa ṣe kò sẹ́ni tó máa sọ fún mi pé ó yá fẹ̀yìn lélẹ̀ káà bá lè ṣe gbá káà bá lè ṣàwó ábọ̀mọ̀ torí ẹ̀ iṣẹ́ náà dùn mọ́ mi púpọ̀ nítorí nǹkan tí mò ń ṣe fún àwọn èèyàn àǹfààní tí mò ń ṣe fún àwọn èèyàn látara yìí pé ìwòsàn inú mi dẹ̀ máa ń dùn táwọn ìbá sọ pé nǹkan tó fún mi lánàá yẹn mo dẹ̀ lò báyìí ó dẹ̀ ṣe ìwúrí ńlá ni fún mi. mo béèrè lẹ́ẹ̀kan pé kí ni orúkọ màmá gẹ́gẹ́ bí ìlú mọ̀ọ́ká ẹ jẹ́ káwọn èèyàn tiẹ̀ mọ̀. orúkọ táwọn èèyàn mọ̀ wọ́n sí ni tẹ́ ẹ bá dóyìnbó báyìí pòkè láàárín àwọn eléré ọmọ à ń béèrè alájà ìyá Ọláńṣílé tọmọ ìyá mi sí ni
tó ìyá wa ọláìbí ọlọ́ládé suliat aláṣẹ àti olùdarí ọmọlẹ̀yẹ apps là ń bá sọ̀rọ̀ látẹ̀ẹ̀kan. ìbéèrè tó wá kàn ń sìn ni báwo ni ẹ ṣe ń ṣe òṣùwọ̀n oògùn? ẹ mọ̀ pé láyé àtijọ́ tó a bá ti ṣe àgbo á kàn lọ bù ní àmọ́ mú yàtọ̀ fún oògùn òyìnbó tó jẹ́ pé wọ́n á sọ fún yín pé lo báyìí láàárọ̀ lo báyìí lọ́sàn-án. lọ́dọ̀ ti yín báwo lẹ ṣe ń ṣe òṣùwọ̀n náà? bẹ ṣe ń ṣe òṣùwọ̀n oògùn fún àwọn tó bá wá gẹ́gẹ́ bó ṣe tọ̀nà, báwo lẹ ṣe ń ṣe àrídájú lílo oògùn ìbílẹ̀ náà? ní títí lílo oògùn ìbílẹ̀ lóòótọ́ àwọn kan máa ń ní pé àgbo kò ní òṣùwọ̀n, wọ́n á kàn ní kó o ṣe é kó máa mú ni. tèmi ò rí bẹ́ẹ̀. ìdí ni wípé bí mo ṣe sọ ṣáájú, mo sọ fún yín pé yàtọ̀ sí pé mo kọ́ ewé àtegbò pé mo dẹ̀ jẹ́ ọmọ Yorùbá, mo lọ sílé ẹ̀kọ́ gíga. ìmọ̀ pé mo lọ sílé ẹ̀kọ́ gíga mo mú lò nípa òwò ṣíṣe mi pẹ̀lú ewé àti egbò. nítorí wípé tí ẹ bá rí àwọn kan wà tó máa ní tí táwọn bá lògùn òyìnbó tán àwọn á tún lọ lo àgbo. kò yẹ kó rí bẹ́ẹ̀. nítorí pé tí èèyàn bá wò dáadáa èèyàn máa rí wípé púpọ̀ nínú àwọn oògùn òyìnbó tó ń fún wa náà wọ́n lo ewé àti egbò nínú ẹ̀, léyìí tí àwọn olóyìnbó máa ń pè ní content. ìwọ tó bá ti wá mọ̀ báyìí tó mọ̀ wípé nǹkan báyìí ó wà nínú nǹkan báyìí tó tún fẹ́ wò pé nǹkan báyìí náà lọ fi ṣe àgbo báyìí ó wà nínú tòun, ìkan ni wàá fọwọ́ mú. ìyẹn ni tó o bá tún fẹ́ wá lò ó tún máa ní bọ́yẹ máa ní kó o lò pé iye báyìí ni kó o lò. òun ló dífá fún wípé tí o bá fẹ́ lo oògùn ìbílẹ̀ ẹni tó bá ṣe é fún ẹ tó o lọ rà á lọ́wọ́ ẹ pé mo nídìí àgbo fún nǹkan báyìí tó wá fún ẹ, bí ẹni náà bá ṣe ní pé kó o lò ní kó o ṣe lò. òun ló ṣe máa ní sàbólògùn ṣe ní òòsà. bó bá bá mi sì pé o nídìí nǹkan báyìí o fẹ́ lò báyìí wọ́n sọ fún ẹ bí wàá ṣe wọ̀n, bí wàá ṣe lò, ìgbà tí wàá lò. màá sọ fún ẹ bó bá ti jẹ́ wípé kò ń ṣe nǹkan tí wàá máa lò lójoojúmọ́ wọn tó o bá ti mú lẹ́nu fijọ́ mẹ́ta lẹ̀ kó o tún lò, because àìmọye nǹkan míì tó jẹ́ wípé a máa ní kí n tó sọ fún ẹ pé kó lọ lo nǹkan míì gan màá ti léèyàn tó lò láìka tó jẹ́ pé nǹkan bẹ́ẹ̀ tí màá sọ pé yá lo nǹkan báyìí kí n tó sọ pé òkè nǹkan báyìí ó dá mi lójú ni pé báyìí ni kò ṣe lò, má lò ju báyìí lọ. tí èèyàn bá ti gbọ́ sí mi lẹ́nu tó wá bá mi tí mo ṣe nǹkan fẹ́ tí wọ́n ní pé báyìí ni kò ṣe lò, má lò ju báyìí lọ. dandan ni kó jẹ́ bí mo ṣe ní pé kó ṣe, tí ò dẹ̀ ní fi ara pa, tí ò ní jẹ́ àlòjù, tí ò dẹ̀ ní jẹ́ wípé kò tó. nítorí ara bẹ́ẹ̀ àìmọye èèyàn máa ń wá tó máa ní àwọn fẹ́ ra nǹkan báyìí, tó bá wá rà á tán wọ́n wá máa bí ẹ pé báwo ni káwọn ṣe lò. wọ́n júwèé fún wọn ní o, ẹ ṣe bí ẹni tó ní kẹ́ ẹ wá rà á. nítorí mo ti fẹ́ máa wọ inú ibòmíì. ìdí ni wípé ṣe rí ewé àti egbò wọ́n máa ń ní ògùn. tẹ bá gbọ́ sí ìwé máa sọ pé ògùn gùn, bẹ́ẹ̀ ni ògùn gùn. ibi tí tèèyàn kan parí sí ni tèèyàn kan ti bẹ̀rẹ̀. léyìí tó jẹ́ wípé nǹkan tí mo fẹ́ fún yín pé kẹ́ ẹ lò nǹkan yẹn fún ó lè jẹ́ nǹkan míì lẹ́lòmíì fi ń lò. bí àrídájú tó bá ní kó wá ra nǹkan báyìí wípé nǹkan báyìí ni kò béèrè lọ́wọ́ ẹni tó bá ní kó wá rà fún nǹkan tó ní pé kó lò fún, kí ó bá má tako ara wọn. ṣùgbọ́n tó bá jẹ́ pé ẹnìyẹn dìídì wá bá yín pé nǹkan báyìí ń ṣe mí, kì í ṣe pé ó ti lọ bẹ́ẹ̀ nìkan tó wá júwèé ọ̀dọ̀ yín fún wọn, ó kàn sọ fún yín pé nǹkan báyìí ìyá ọmọlẹ̀yẹ apps o, nǹkan báyìí 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 ló ń ṣe mí o. ǹjẹ́ ẹ tún ní láti tú ìdí ẹ̀ wò àbí ẹ̀yin ó kàn ṣiṣẹ́ tí yín fún ni? rárá o, bí mo ṣe sọ pé torí mo kàwé fún nǹkan tí mò ń ṣe, ẹlòmíì lè wá sọ pé nǹkan báyìí ń ṣòun lágọ̀ọ́ ara, màá níṣẹ́ ẹ ti lọ ṣe àyẹ̀wò kí ni wọ́n sọ, because kẹ́lòmíì tó wá bá eléwé ọmọ wọ́n lè ti lọ wọ́n kàn ṣáà ń fáwọn lógún ni àwọn ò rí yàtọ̀. ó ti wá rí bẹ́ẹ̀ nìyẹn, kí ni nǹkan tó ní pé ó ń ṣe yín gan àti ibẹ̀ làwa ti máa wá mọ̀. ó yàtọ̀ fún pé èèyàn wá ẹ̀kàn gbé nǹkan lé lọ́wọ́ lọ ṣàyẹ̀wò. a jẹ́ pé ẹ̀yin gan ẹ ti fààyè gba ìgbàlódé, ẹ ti fààyè gba àwọn nǹkan ìgbàlódé. ẹ mọ̀ pé láyé àtijọ́ kò sí lọ yẹ̀ ẹ́ wò wá. ṣe rí púpọ̀ nínú àwa ọmọ ọ̀sìn yìí bẹ́ẹ̀ sọ wọ́n ti pín wa sóríṣiríṣi. àwa kan wà àwọn ọmọ Gen Z àbí kọ̀tọ̀ pé wọn bẹ́ẹ̀ fẹ́ wá kẹ́ fún ìkan ní pé but kinní kan dókítà àwọn sọ pé kinní kan kí ni dókítà yìí sọ, òun làwa náà máa fi bá wọn ṣe nǹkan tá a fẹ́ ṣe fún wọn, because tá a bá gbá wọn láyè kò sí nǹkan tẹ́ ẹ fẹ́ ṣe. ọmọ mi gan kò dìdí ìwà, ó lè jẹ́ ìyá ìlú mu wáyé pé mo mọ̀dọ̀ alágbo kan jẹ́ á lọ. ibi tẹ́ ẹ bá ti ń sọ pé kọ́ṣẹ́ ìgbà náà máa sọ pé
dókítà òun sọ báyìí ṣáà náà láti lè gba nídìí wọn lọ pé dókítà àwọn sọ láti lè jẹ́ kó gbọ́ tiwa yẹn wọ́n á dẹ̀ fi lè mọ nǹkan tá à ń bá wọn sọ síra wọ́n á lè tọ ọ̀nà tá a bá ní pé kó tọ̀ ìpókè ẹ fi ti dókítà a ti gbọ́ a máa ṣiṣẹ́ lórí gbogbo a máa kó gbogbo ẹ̀ papọ̀ ẹlòmíì nǹkan mi ṣètò yẹ pé bóyá àwa a ò rí tọ́dẹ̀ máa sọ fún mi pé scan rè nǹkan tí scan sọ rè ó dẹ̀ mú wa àwọn náà dẹ̀ fojú inú àwọn ìpókè báyìí láwa ṣe máa gbégbà òun ló ṣe máa ń fà tó yẹ pé a máa ń gbà wọn láì ìpókè kí ni wọ́n sọ àwọn náà máa wá ṣiṣẹ́ tọ̀ kí wọ́n dàbí pé a fún wọn gbọ́. ṣùgbọ́n tí wọn bá ṣe àyẹ̀wò wọ́n wá sọ èsì àyẹ̀wò náà fún yín báwo lẹ ṣe wá fẹ́ mọ̀ téèyàn bá dọ̀dọ̀ yín sí tó bá ní nǹkan báyìí ṣe mí nǹkan báyìí ṣe báwo lẹ ṣe fẹ́ mọ̀ nǹkan tó ń ṣe gan-an. tẹ́lómi bá wa tó wà pé báyìí ló ṣe ń ṣe mí láàgọ́ ara tó ṣàlàyé tí ò fi kan kún méjì tí ò fi méjì kún tó bá ṣàlàyé òun ló máa jẹ́ káwa mọ nǹkan tá a fẹ́ fún. ó dáa àlàyé gẹ́gẹ́ tó bá lọ sọ́dọ̀ dókítà náà tó bá sọ fún dókítà náà ní dókítà àlàyé tó máa ṣe fún dókítà náà dókítà òyìnbó náà ló máa fi fún wọn ní oògùn àbí sọ àwọn ìgbésẹ̀ tó máa fẹ́ gbé bẹ́ẹ̀ lẹ́yìn náà ṣe ń ṣe lọ́dọ̀ tiyín náà báyìí ìyí tó bá dẹ̀ yẹ kán lọ ṣe àyẹ̀wò ẹ máa ní ẹ lọ ṣàyẹ̀wò ẹ̀ àbẹ́yìn ò kì í ṣe bẹ́ẹ̀ lọ́dọ̀ yín. ẹ jẹ́ kí n ṣe bíi àpẹẹrẹ nǹkan tí ó ti di pé dandan sì yìí ó dá ẹ lọ ṣàyẹ̀wò wá káwá mọ̀ nǹkan tá a fẹ́ ṣe òun ni àpẹẹrẹ bíi fibroid ìju ní ìgbà míì ẹlòmíì ní ìju tí ò tí ì máa ní ọmọ àwọn ìju mi wà tó yẹ pé ó ti ní ẹ̀ka ìju ní ìgbà míì bó bá ṣe wà bó bá ṣe tóbi tó ló ṣe máa júwèé irú àgbo tá a máa fún ṣọ́rọ̀ mi yé yín. ó yé mi mà ó yé mi yéké. ìju bó ṣe wà yẹn bó ṣe dùn tó kéèyàn fi àgbo gbọ́ ní ìgbà tó bá ṣì kéré tí ò tí ì tóbi jù kò sí obìnrin tí ò ní o tó bá ti kọjá bó ṣe yẹ kó rí ló máa ń dá wọn láàmú gbogbo wa la ní níwọ̀n bá tó bá ti ń jẹ́ obìnrin gbogbo wa la ní tó bá ti tóbi jù bí ó ṣe yẹ kí ó rí bó ṣe yẹ kó tó ni ó máa ń da obìnrin mi láàmú kí ọlọ́mọbìnrin kó máa mójútó àgọ́ ara ẹ̀ kó máa lọ fún àyẹ̀wò àbí kí ó kàn ṣáà máa kíyèsí ara ọmọbìnrin láti máa kíyèsí ara gbogbo nǹkan tó wà ní ara bó bá ṣe ń ṣe àbí bó bá ṣe ń rí pé nǹkan kan yàtọ̀ lára òun kó tètè kíyèsí ara tó bá tètè kíyèsí ara àgbo á ṣe rí àgbo pẹ̀lú ìju téèyàn bá lo àgbo bó yẹ kéèyàn lò téèyàn lọ́dẹ̀ fún èèyàn ní àgbo tó yẹ kéèyàn lò fún ìju á máa yọ ọ ni á máa yọ ìju yẹn débi pẹ́ lómi á kàn máa yà á tó bá ti tètè mọ̀ tí ò tí ì kọjá ṣé ọ̀rọ̀ mi yé yín. tí ò tí ì gbilẹ̀ ju bó ṣe yẹ lọ. tí ò tí ì gbilẹ̀ ju bó ṣe á da fún pẹ̀lú ọ̀rọ̀ tẹ yá mi yẹn so bí irú àpẹẹrẹ irú nǹkan báyẹn ó nídìí kí èèyàn ṣe àyẹ̀wò kó mọ bó ṣe rí. òun lẹ ti gbọ́ látẹnu ìyá wa Ọláìbí Ọlọ́ládé Suliat wọ́n ti sọ fún wa wípé oògùn òyìnbó àti ewé àtegbò ọwọ́nú ara wọn oògùn òyìnbó ewé àtegbò wà lára ohun tó ń fi ṣe orúkọ tó wà lára tó bá kọ ẹ̀mọ̀tá bá rògùn wọ́n máa ń kọ oríṣiríṣi orúkọ ewé tó ń fi ṣe sí ó lè má yé wa torí botanical name náà máa ń lò àbí bẹ́ẹ̀ kọ́ lẹ ṣe ń pè ní. bẹ́ẹ̀ni ó lè má yé wa ṣùgbọ́n lọ́pọ̀ ìgbà ewé àtegbò táwa ti ń wò pé àìléwé ọmọ mi lọ́sọ̀dọ̀ eléwé ọmọ alágbo oníṣègùn ni wọ́n gbogbo ẹ̀ òun náà ni wọ́n ń pòpọ̀ fún wa tó dẹ̀ wá ń ṣèwòsàn ìyá wa wá ń sọ fún wa wípé tá bá wá ń lo oògùn òyìnbó tá wá ń lo àgbo mọ́ ó lè lọ jẹ́ àpọ̀jù torí ohun tó wà nínú oògùn òyìnbó ó lè tún wà nínú ewé àtegbò yẹn àgbo tá a tún mu ìdí nìyí tá gbọ́dọ̀ fi máa ṣọ́ ara ká ṣe òótọ́ pẹ̀lú ara wa tá bá ń lo oògùn òyìnbó ká jẹ́ ká lágbo tá a bá lọ bá kó mọ̀ tá bá ń lo àgbo ká sọ fún dókítà náà pé a ti ń lo nǹkan báyìí o kán lè mọ bó ṣe máa gbé síra wọn tí kò tún wá ní máa ṣàkóbá fún ara mi ò mọ̀ bóyá mo sọ bó ṣe yẹ kí n sọ o ìyá wa Ọláìbí. ẹ sojú abẹ́ ń kò. tọ̀ ọ̀pẹ ní fọ́lọ́run ẹ jọ̀ọ́ ìdí tí a ṣe gbé ìkànnì Discover Yorùbá kalẹ̀ náà lélẹ̀ láti kọ́ra wa ní ẹ̀kọ́ bó tiẹ̀ jẹ́ pé à ń gbé àṣà àti ìṣe Yorùbá lárugẹ a fẹ́ kí a máa kọ́ ẹ̀kọ́ pẹ̀lú ẹ̀ ni
bó o bá ń lo oògùn òyìnbó dákun jẹ́wọ́ fún alágbo tó o bá lọ sọ́dọ̀ ẹ̀. Tó bá dẹ̀ ń lo àgbo dákun jẹ́wọ́ fún dókítà tó o bá lọ bá kí wọ́n lè gbé síra wọn. Àlàáfíà wa kò ní di fíafíà o, gbogbo ohun tá a bá ń àmì lò o. yóò máa bá wa lára mu o. Ẹ ṣeun gan ma, mo ní láti sọ yẹn kí a lè yànnàná ẹ̀ kó lè yé àwọn èèyàn. Ẹ ṣeun gan ma. Oríṣiríṣi ìwòsàn lẹ ti ń ṣe nípa iṣẹ́ tẹ̀ ń ṣe yìí. Àwọn wo ló wọ́pọ̀ jù nínú ẹ̀ àti pé kí nìdí tó fi rí bẹ́ẹ̀? Ìdí tó fi rí bẹ́ẹ̀ pọ̀. Ṣé ẹ rí èyí tí a lè má ṣe lójúmọ́ kan? In fact, ó tó bí 3 sí 4. Èyí tó wọ́pọ̀ jù ni àtọ̀sí, àìlèṣe dáadáa ọmọkùnrin, àrùn ìfúnpá gíga àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ṣùgbọ́n èyí tó wọ́pọ̀ jù àtọ̀sí yẹn. Kò sí ojúmọ́ kan ká má ṣe àgbo àtọ̀sí. Ìdí tó fi wá pọ̀ ni wípé àwọn ọkùnrin ló máa ń fà á. Nítorí pé ṣebí ṣọ̀hún ó pọ̀ fún wọn. Ẹlòmíì tó ti níyàwó ńlé tó bá ti ṣebí tó ti ṣọ̀hún tí ó ti di pé ó ń họ ojú ara ń yun, ó ń ṣe bákan bákan, òun ló máa ń fà á tó jẹ́ pé àwọn ló máa ń tètè kọ́kọ́ sọ pé nǹkan báyìí ń ṣe àwọn. Tá a bá ti wá fún wọn lágbo, tó bá jẹ́ èyí tó níyàwó ńlé ni tí ó lè sọ fún ìyàwó ẹ̀ pé òun ti kó nǹkan báyìí, á di wípé nǹkan náà á máa tàn káàkiri, á tún máa padà wá, kò ní lọ bọ̀rọ̀. Wọ́n á wá sọ olóògùn tiwa, wọ́n á sọ ọ́ di èké. Ojoojúmọ́ ọjọ́ ayé báyìí la máa ń ṣàgbo àtọ̀sí. Infection ni àtọ̀sí jẹ́ ní èdè Gẹ̀ẹ́sì. Tí àìlera ọmọkùnrin yẹn àfọwọ́fà látara nǹkan jíjẹ tí wọ́n ń jẹ, nǹkan dúndùn, ọwọ́ wọn lẹ ti máa bá mineral. Ẹlòmíì tó bá jẹun láàárọ̀ báyìí á fi mineral kíní kan ṣà wọ́n lẹ́yìn tí wọ́n fi lè ṣe dáadáa. Irú eléyìí a kì í fẹ́ rú ẹ̀ kù kó má ṣẹlẹ̀, a máa ń ṣe é náà. Ìfúnpá gíga, ẹni tó bá ní ìtọ̀ ṣúgà, àrùn ìtọ̀ ṣúgà èyí tí olóyìnbó mọ̀ sí diabetes, ó máa ń wọ́pọ̀ fún wọn láti máa ní àrùn ìfúnpá gíga. Gbogbo ẹni tó bá sí diabetes ṣàṣà èyí tí kò ní ní àrùn ìfúnpá gíga, ìyẹn dẹ̀ wà láàárín àwọn àgbàlagbà. Àwọn yẹn náà máa ń wáyé dáadáa. Kò sójúmọ́ kan náà ká má ṣe ìyẹn náà. K'Ọlọ́run gbà kó máa ṣàánú wa. Àmín Olúwa, àmín. Ṣíṣe ìṣòwò ìṣègùn ìbílẹ̀ ó ní oríṣiríṣi ìdojúkọ. Àwọn ìdojúkọ wo lẹ ti rí àti pé báwo lẹ ṣe borí wọn? Àwọn ìdojúkọ tó wà níbẹ̀ ni pé àwọn ènìyàn máa ń ní kò ní dóòzì, ìyẹn òṣùwọ̀n. Táyà máa sọ wípé àlòjù ẹ̀ ó máa ń ṣe kinní kan. Mo ṣe máa sọ fún àwọn èèyàn pé tó o bá wá sọ́dọ̀ mi pé o fẹ́ ṣe àgbo, màá ṣàlàyé fún ẹ fínífíní bí wàá ṣe lò, bí ò ṣe ní pọ̀jù, tí ó dẹ̀ ní di pé kò tó dẹ̀ máa fi lè ṣe àǹfààní fún ara àti fún nǹkan tí o fẹ́ lò ó fún. Látara bẹ́ẹ̀, ó máa ń fa kinní kan igbá kan àwo kan. Tó o bá ti tẹ̀lé ìlànà tẹni tó o lọ bá pé kó ṣàgbo fún ẹ, tó bá ti là fún ẹ pé kó o ṣe lò ní kó o ṣe lò, kó bá má fa gbọ́n mi sí omi ò tó àbí àríyànjiyàn pé ó ṣiṣẹ́ kò ṣiṣẹ́. Ẹ ní ilé-iṣẹ́ sílùú Finland. Báwo ni ìrìn àjò yẹn láti Nàìjíríà dé Finland ṣe jẹ́? Àti pé báwo ni ìbáṣepọ̀ àwọn adúláwọ̀ tó wà ní òkè òkun ṣe rí sí yín? Gẹ́gẹ́ bí òwe Yorùbá tó ní pé awọ̀ ló má tẹ̀, ìwọ̀n ara ìlú mọ̀. Téèyàn bá ti dókè òkun níbi aláwọ̀ funfun, èèyàn máa wọ̀n bá ara ẹni. Ibi tó bá yẹ kéèyàn ṣe sí, kéèyàn ṣe. Tó bá yẹ kéèyàn ṣe sí, kéèyàn má kọjá ìyà ara ẹ̀. Bẹ́ẹ̀ kẹ̀dẹ̀ rèé, mò ń bá gbogbo wọn ṣe, àti dúdú àti funfun ni mò ń bá ṣe, tí kò dẹ̀ sí wàhálà. Gbọ́n mi sí omi ò tó. Mò ń ta ewé àti egbò tó jẹ́ pé àwọn ọmọ ilẹ̀ adúláwọ̀ tó wà ní òkè òkun tí wọ́n mọ̀ tí ó máa ṣe wọ́n láǹfààní. Mo ní ìyẹn tó wà ní ibikíbi tí wọ́n bá wà tí mo lè ṣe bó ṣe máa dé ọ̀dọ̀ wọn. Bẹ́ẹ̀ kẹ̀dẹ̀ táláwọ̀ fún náà tí mo bá fẹ́ kí wọ́n bá mi rajà, mo ní nǹkan tí àwọn náà lè rà tí kò tí ń ṣe ewé àti egbò. Ìyẹn tó ní ṣe pẹ̀lú oge ṣíṣe, tó sì jẹ́ pé aṣọ ilẹ̀ adúláwọ̀ òun ni mò ń tà fún wọn. Ìyẹn aṣọ ilẹ̀ Yorùbá, ìyẹn àǹkárá wíwọ̀, aṣọ òkè tá a ti rán tó jẹ́ pé bó jẹ́ dúdú ló wọ̀, bó jẹ́ funfun ni o, a máa ṣe àǹfààní sí ara, a sì máa gbé ara lárugẹ. Ẹ ti wá mẹ́nu bà pé yàtọ̀ sí ewé àti egbò, ẹ tún ń ṣe ìṣòwò oge ara. Báwo lẹ ṣe ń ṣe gbogbo ẹ̀ papọ̀? Ìkankan ò dira wọn lọ́wọ́. Ohun tó ní kálukú bá fẹ́ látọ̀dọ̀ mi, kémi ti bá wọn ṣètò ẹ̀ ni. Bẹ́ẹ̀ kẹ̀dẹ̀ rèé, oríṣiríṣi ló wà. Àwọn nǹkan aṣaralóge ìbílẹ̀
tí mo bá fẹ́ tẹnubọ̀ bíi osùn, ẹ mọ̀ pé tí èèyàn bá fẹ́ gbé ìyàwó ní àwọn ilẹ̀ Yorùbá ní àwọn ìgbà kan àtàwà kan ṣì ń lò, wọ́n á máa lo osùn, wọ́n á fi wọ́n á tó ṣe pé wọ́n ṣẹ̀ṣẹ̀ máa wá fọ̀ dànù. Nígbà tó bá máa fi fọ̀ dànù, ẹ máa ti rí ara ìyàwó yẹn, á máa dán, ó máa ń ṣara lóoge gan. Ó wà lára nǹkan tá à ń múlò tá a fi ń ṣe ẹ̀ṣọ́ fún ara, ìyẹn tí àwọn olóyìnbó mọ̀ ní traditional spa, tí a fi ń tún ara ṣe. Nǹkan ìbílẹ̀ dẹ̀ ni là ń lò tó jẹ́ ti tradition, ṣe gbogbo èyí tí wọ́n ti po kẹ́míkà pọ̀ láyé ìsinyìí. So àwa ṣì ń lo nǹkan ìbílẹ̀ láti fi tún àwọ̀ ara ṣe. Ìmọ̀ràn wo ni ẹ ní fún àwọn tó fẹ́ bẹ̀rẹ̀ ìṣòwò ìṣègùn ìbílẹ̀ ṣùgbọ́n tí wọn kò mọ bí wọ́n ṣe fẹ́ bẹ̀rẹ̀? Àmọ̀ràn mi fún wọn ni pé wọ́n ní apẹ́ kó tó jẹ kì í jẹ̀bàjẹ́. Sùúrù, wọ́n á lọ ní sùúrù lọ́pọ̀lọpọ̀ àti ìtẹríba fún ẹni tí ó bá ń kọ́ wọn. Nítorí kí ìmọ̀ tí wọ́n bá kọ́ wọn kí ó ba lè yé wọn, kí wọ́n má gbéraga, kí wọ́n rẹra wọn nílẹ̀, kí wọ́n dẹ̀ ṣe sùúrù, àti wípé ìṣègùn ìbílẹ̀ kò ń ṣe nǹkan téèyàn kọ́ ní ọdún kan àbí ọdún méjì, nítorí wọ́n ní òògùn ó gùn. Ẹni tó bá dẹ̀ fẹ́ á ní láti farabalẹ̀ láti lè mọ̀ kó dẹ̀ mọ̀ dáadáa kó tó lè máa fi ṣiṣẹ́ ṣe. Òun lẹ ti gbọ́ yẹn o, ẹni bá fẹ́ kọ́ṣẹ́ gbọ́dọ̀ ní sùúrù kó dẹ̀ ní ìfaradà, kó farabalẹ̀ pẹ̀lú. Bẹ́ẹ̀ ṣe sọ síwájú pé láti Ìlàsà lẹ ti máa lọ Òyìngbò pẹ̀lú gbogbo kùrùkẹrẹ Èkó, bí wàhálà Èkó ṣe pọ̀ tó, ẹ ṣáà faradà títí tẹ́yìn náà fi dé ipò tẹ́ ẹ wà ní èní. Ṣé iṣẹ́ ara yín náà lẹ ń ṣe lókè òkun? Ẹ bá yín ṣiṣẹ́ mi, ẹ máa wọn kan láwọn ń ṣe àwọn tọ́jú arúgbó, àwọn ń ṣe lè ṣe iṣẹ́ ara yín lẹ ń ṣe? Ó ní báyìí o, bá a ṣe ń sọ yìí o, lọ́wọ́ báyìí bí mi ṣe wà báyìí, iṣẹ́ ara mi ni mo ń ṣe. Ẹ̀kọ́ ńlá leléyìí fún ẹni fẹ́ ṣiṣẹ́ ara ẹ̀. Àti ìlú Nàìjíríà níyàwó Ọláìbí ti ní àwọn ò ṣiṣẹ́ fún yàn, àwọn fẹ́ máa ṣiṣẹ́ ara àwọn nítorí àwọn ìdojúkọ tó ti rí lọ́dọ̀ àwọn tó ń fẹ́ lọ ṣiṣẹ́ lọ́dọ̀ wọn, àbí wọ́n ń wáṣẹ́, wọ́n gbára mọ́ṣẹ́ wọn, wọ́n sì tún jáṣẹ́ ara wọn lẹ̀ ní Nàìjíríà bí ọtún tó wà lọ dálẹ̀ tiwọn náà lẹ̀ ní Finland. So kò sí ohun tó ṣòro ó ṣe fẹ́ni tó bá ti ní sùúrù. Ẹ̀kọ́ ńlá leléyìí jẹ́. Ọ̀rọ̀ ìtọ́nà yín ni àwa ń ṣe ìtọ́jú, Ọlọ́run ló ní ìwòsàn. Ipa wo ni ẹ̀sìn ń kó nínú ìṣòwò yín? Ẹ̀sìn yàtọ̀ gedegbe sí ìṣẹ̀ṣe, nítorí àtàrà ìṣẹ̀ṣe ni ewé àti egbò ti jẹyọ. Ẹni tó bá dẹ̀ fẹ́ ṣe ìwòsàn ìbílẹ̀ ó ní láti mọ̀ nípa ìṣẹ̀ṣe. Ẹ̀sìn àwọn aláwọ̀ funfun ni wọ́n gbé ẹ̀sìn wá fún wa. So ẹ̀sìn àyálò ni fún àwa ará ilẹ̀ adúláwọ̀, àyálò ni ẹ̀sìn. Ṣùgbọ́n láti lè ṣe ìwòsàn ìbílẹ̀ ní ọ̀nà ti ìbílẹ̀, èèyàn ní láti mọ ìṣẹ̀ṣe, kéèyàn sì jẹ́ ọmọ Yorùbá àtàtà. Ẹ ṣeun mà. Abala méjì ló wà lórí ètò yìí. Abala àkọ́kọ́ ni à ń pè ní èmi àti iṣẹ́ mi. Abala kejì ni èmi àti orí ìrun mi. Ibẹ̀ la wà báyìí. Tẹ́yin bá ṣe ń darapọ̀ mọ́ wa, ìyá wa Ọláìbí Ọlọ́ládé Suliat, aláṣẹ àti olùdarí iléeṣẹ́ Ọmọlẹ̀yẹ Apps là ń bá sọ̀rọ̀ látẹ̀ẹ̀kan. Ìbéèrè àkọ́kọ́ ní abala kejì tí a wà yìí. Kí ni jíjẹ́ ọmọ káàárọ̀-o-jíire túmọ̀ sí fún yín? Ipa wo ni ó kó nídìí iṣẹ́ yín? Tó bá ní èèyàn ọmọ káàárọ̀-o-jíire, ó jẹ́ ọmọ Yorùbá àtàtà tó gbọ́ Yorùbá tó sì lè sọ. Bẹ́ẹ̀ ni, jíjẹ́ ọmọ káàárọ̀-o-jíire ó jẹ́ kí n mọ bí èèyàn ṣe ń ṣe pẹ̀lú èèyàn, bí èèyàn ṣe ń pọ́n ènìyàn lé. Ó jẹ́ kí n mọ oríṣiríṣi nǹkan tó sì lànà fún mi ní àti máa tẹ̀síwájú nínú iṣẹ́ mi. Ó kọ́ mi ní àpọ́nlé. Téèyàn bá ti jẹ́ ọmọ káàárọ̀-o-jíire, o ní láti mọ bí èèyàn ṣe ń ṣe. A máa tọ́ ẹ sọ́nà láti mọ bí èèyàn ṣe ń ṣe ní ipòkípò. Ó ṣe mí láǹfààní gan pé mo jẹ́ ọmọ káàárọ̀-o-jíire, ọmọ Yorùbá àtàtà. Báwo ni ó ṣe ṣe pàtàkì sí fáwọn Yorùbá, pàápàá jùlọ àwọn tí ó ṣẹ̀ṣẹ̀ ń dìde bọ̀ yẹn, àwọn Gen Z tẹ́ sọ lẹ́ẹ̀kan, láti tẹ́wọ́ gba ìṣègùn ìbílẹ̀? Wọ́n ní láti tẹ́wọ́ gbà nítorí gbogbo nǹkan tó ní ṣe pẹ̀lú ìṣègùn ìbílẹ̀, oògùn òyìnbó àtara oògùn ìbílẹ̀ ni wọ́n ti ń yọ. Nǹkan tó kàn yàtọ̀ ni wípé oògùn olóyìnbó wọ́n ti fi àwọn nǹkan kan kún tó yàtọ̀ sí bí wọ́n ṣe mú, bó ṣe jẹ́ pé kò ní àbàwọ́n kankan. Bẹ́ẹ̀ rèé, tèmi bá fẹ́ ṣe àgbo fún èèyàn tó bá ní òun fàgbọ̀n kan bá, mo máa ṣe tí èèyàn bá fẹ́ yẹn.
ju kó jẹ́ nǹkan tó yẹ pé èèyàn máa ti ṣe sílẹ̀ a máa di pé ó bàjẹ́ wá di pé àwọn kan sìn yìí àwọn alágbo ìgbàlódé ìsìn yìí wọ́n máa ní àwọn olùkọ́ tó ń pè ní preservative kí ló ń jẹ́ bẹ́ẹ̀ béèyàn ṣe mú ewé àti egbò kéèyàn máa ṣe ní ẹsẹ̀kẹsẹ̀ kéèyàn dẹ̀ máa lò fún àǹfààní ara ní àwọn àsìkò yẹn ju kéèyàn máa ṣe sílẹ̀ lọ ó máa ń ṣèyàn láǹfààní lára kò dẹ̀ sí kinní ní inú òògùn ìbílẹ̀ kò sí àfikún kankan pé kó ba àmọ́ bàjẹ́ nǹkan tó ti dára jù ní kéèyàn mú ewé àti egbò ní àsìkò tó yẹ tí ènìyàn fẹ́ fún ìwòsàn yẹn kéèyàn lò fún wọn kí wọ́n ṣàti gbé síbi tí ó tutù ju kéèyàn máa lọ lo èyí tí ó ti ṣe pé kinní lọ bẹ́ẹ̀ kẹ̀dẹ̀rẹ́ àìmọye nǹkan tí wọ́n ń ṣe fún wọn lógún òyìnbó àtara òògùn ìbílẹ̀ náà ni wọ́n ti wọn kí ló dé tí àwa lè mú ìtó jẹ́ pé kò lábàwọ́n téèyàn bá fẹ́ lo kinní kéèyàn lò bólógùn ṣe ní kéèyàn lò ní wọ́n ní sá bólógùn ṣe ní òsà kó ba lè rí bó ṣe yẹ kó rí tó bá ti sí yẹn kò sí wípé ó pọ̀ jù àbí kò tó. ìyẹn ni wípé tó bá ṣì wà tẹ́ṣẹ̀ṣẹ̀ ṣe yẹn ó dáa ju kó wá wà ńlẹ̀ lọ́kàn tí wọ́n máa kàn nǹkan sí pé àwọn ò fẹ́ ó bàjẹ́ ìyẹn á tún jẹ́ káwọn èèyàn tún tẹ́wọ́ gbà dáadáa nítorí bí èyí tó jẹ́ tẹ́ṣẹ̀ṣẹ̀ ṣe rí lẹ́nu bẹ́ẹ̀ kọ́ ni ìtàn ti ṣe sílẹ̀ tipẹ́ ṣe máa rí. bẹ́ẹ̀ni. ẹ ṣeun gan mà àríyànjiyàn máa ń sábà wà láàrin ìṣègùn ìbílẹ̀ àti ìṣègùn òyìnbó báwo ni méjèèjì ṣe lè ṣiṣẹ́ pọ̀ fún ìwòsàn tó péye. méjèèjì ò lè ṣiṣẹ́ papọ̀ èèyàn máa fọwọ́ mú kan ni màá ṣe bí àpẹẹrẹ tá a bá sọ nísìnyí pé o fẹ́ lo oògùn chloroquine o tún fẹ́ wá wò pé o tún fẹ́ lo tìbílẹ̀ o fẹ́ wá lo dógóyárò ṣàṣà lẹni tí ò mọ̀ láyé ìsìn yìí níbi tí àyẹ̀wò ti lọ dé wípé egbòogi dógóyárò ewé ó wà lára nǹkan tí wọ́n fi ṣe chloroquine o ò ṣe wá kúkú lo dógóyárò kò fi chloroquine lẹ̀ tó bá dẹ̀ pé chloroquine náà ló fẹ́ lò kúkú wá lò ó kó o tún má lọ lo dógóyárò ìkan lèèyàn máa fọwọ́ mú látara àdí èyí kò ní takora wọn rárá. ká ṣòtítọ́ pẹ̀lẹ́ni tó bá ń fẹ́ fún wa ní oògùn kó má bàa lọ takora wọn bó jẹ́ dókítà ni sọ ohun tó o ti lò fún wọn bó sì jẹ́ alágbo náà ni sọ ohun tó o ti lò fún wọn kí ó má bàa máa tako ara wọn. ẹ ṣeun gan mà. ní àṣà Yorùbá ewé àti egbò ní í ṣe pẹ̀lú ìwòsàn àti ìṣẹ̀ṣe báwo ni ẹ ṣe ń ṣe abala ìṣẹ̀ṣe àti iṣẹ́ yín gẹ́gẹ́ bí akọ́ṣẹ́mọṣẹ́. ìṣẹ̀ṣe jẹ́ ohun tó ti wà láti ọjọ́ tó ti pẹ́ ó ti wà láti ọjọ́ táláyé ti dáyé ní ìṣẹ̀ṣe ti wà so kò sí bí wọ́n ṣe fẹ́ ṣe ìwòsàn ìbílẹ̀ téèyàn ò ní mọ̀ nípa ìṣẹ̀ṣe ló sì jẹ́ pé téèyàn bá sì jẹ́ ọmọ Yorùbá àtàtà kò yẹ kó nira fún láti lè ewé àti egbò a tún máa ṣe atọ́nà fún nítorí pé a gbọ́ èdè yéké a sì yé dáadáa dára ju ẹni tí kò ń ṣe ọmọ Yorùbá àtàtà lọ. Ipa wo ni èdè Yorùbá ń kó nínú iṣẹ́ yín? Ṣé èdè Yorùbá ni ẹ fi ń bá àwọn oníbàárà yín sọ̀rọ̀ bí? Ó kó ipa tó pọ̀ gan nítorí pé púpọ̀ nínú àwọn ewé àti egbò yìí àtara ìṣẹ̀ṣe ló ti wá bẹ́ẹ̀ kẹ̀dẹ̀rẹ́ èdè Yorùbá ni púpọ̀ nínú àwọn ewé àti egbò yìí àtara Yorùbá ni orúkọ wọn ti wá nítorí pé èmi kàwé mọ́ ó jẹ́ kí n lè bá ẹnikẹ́ni dòwò pọ̀ elédè Gẹ̀ẹ́sì ni o elédè òmíràn ni o bó tilẹ̀ jẹ́ pé nílẹ̀ a ti lè sọ èdè kan tàbí mìíràn bó jẹ́ pé èdè bíi mélòó kan la ní nílẹ̀ wa ẹni tó bá ti lè sọ a ṣáà lè sọ èdè Gẹ̀ẹ́sì tí gbogbo wọn ti yàn láàyò yàtọ̀ sí pé èdè abínibí wa ẹni tó bá ti máa bá wọn dòwò pọ̀ àtèdè Yorùbá ṣùgbọ́n èyí tó dùn jù ni kéèyàn sọ èdè Yorùbá kéèyàn fi lè gbọ́ra èèyàn yékéyéké ṣùgbọ́n kò sí ẹni náà látara wípé mo lọ sílé ẹ̀kọ́ mo sì gbọ́ èdè àwọn aláwọ̀ funfun mo gbọ́ èdè Gẹ̀ẹ́sì bẹ́ẹ̀ sì rèé mo lè sọ Yorùbá tó bá mi sọ èdè Gẹ̀ẹ́sì mo lè tú sí Yorùbá fúnra mi nítorí mo gbọ́ nǹkan tí wọ́n sọ ó rọrùn fún mi láti lè bá ẹnikẹ́ni dòwò pọ̀ Yorùbá ni o elédè Gẹ̀ẹ́sì ni ṣùgbọ́n bí ó bá ṣe dùn tó èdè Yorùbá ó dára púpọ̀ jù nílànà iṣẹ́ tí mo yàn láàyò. ẹ ṣeun gọ́mà tí ó bá ṣeé ṣe kí àṣà Yorùbá kan ó wà títí láéláé èwo ni ẹ fẹ́ kí ó jẹ́ àti pé kí nìdí. Oge ṣíṣe ni o. gẹ́gẹ́ bí aṣaralóge tẹ́ ẹ jẹ́.
bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni nítorí àwa náà láyé ìsinyìí wọ́n ní báyé bá ṣe yí ká máa báyé yí látara bá a ṣe fẹ́ báyé yí yẹn náà ohun tá a níyẹn náà tó jẹ́ ìṣe àti àṣà tiwa táwa ń múlò gẹ́gẹ́ bí ọmọ ilẹ̀ adúláwọ̀ àwa náà bá wọn fi kún nǹkan táwọn náà ṣe láyé òde ìsinyìí so iṣẹ́ àtàṣà wa kò lè parẹ́ látara oge ṣíṣe bí àpẹẹrẹ tèmi bá rí ọkùnrin tó wọ agbádá tó ró dẹ́dẹ́ wọ́n ní àróbalẹ̀ ní aṣọ obìnrin tí ọmọbìnrin tó wọ bùbá tó wá ró ìró le kò ní fààyè gba ká máa ṣíralẹ̀ táwa òbí tá a bá múra dáadáa tá a jẹ́ kí àṣà àtìṣe wa pa àwọn ọmọ wa náà wọ́n máa rí àríkọ́ṣe látara wa látara ilé kò ní parẹ́ ìṣe àtàṣà Yorùbá ò ní parẹ́. Bí mo ṣe wà lókè òkun yìí mi ò lè dúró kó di ìgbà tí ẹ lè wọ̀ nǹkan tó ń wù yín tẹ́pà máa wọ̀ nǹkan tó ń wù wá máa fi àǹkárá dára aṣọ òkè náà àti fi rán oríṣiríṣi nǹkan òun ni màá wọ̀. Wọn ò ní láti sọ fún wa èèyàn ti mọ̀ pé ẹgbà fẹ́ púpọ̀ ẹ dákun ọmọ ìlú wo ni yín ní Nàìjíríà ń bí. ọmọ Ògùn State Ẹgbárẹwà. a ó hàn gan báyìí sí o. bá a wà o. tọ kò yẹ ká béèrè mọ́ ó ti fi hàn gedegbe pé ẹgbà fẹ́ púpọ̀ ẹ kú iṣẹ́ mà. òwe Yorùbá wo ni ó ń ṣe atọ́nà fún yín àti ìṣòwò yín. wọ́n ní awọ̀lú má tẹ̀ ìwọ̀n ara ẹ̀ ló mọ̀ nítorí gbogbo ibi tí mo bá ti lè gẹ́gẹ́ bí ọmọ Yorùbá wọ́n jẹ́ kí n mọ̀ pé kí èèyàn máa ṣọ́ra ṣe kéèyàn má kọjá àyè ara ẹni ìtorí ẹ̀ kò síbikíbi tí mo dé mo máa ń mọ̀ wọn ara mi tí kò ní sí gbọ́n mi sí omi ò tó ó ṣe báyìí kò ṣe báyìí kéèyàn mọ ìgbà tó yẹ kéèyàn sọ̀rọ̀ ìgbà tó yẹ kéèyàn ṣe sí téèyàn bá ti ń fi eléyìí ṣe èèyàn ní kọjá àyà kò dẹ̀ ní wàhálà pẹ̀lú èèyàn bẹ́ẹ̀ sì tún ni wọ́n ní àtẹ́wọ́ labálà a ò mẹni tó kọ́ ìbéèrè bá dẹ̀ dání sí òun là ń gbé kéèyàn má ṣe kọjá ara ẹ̀ táwọn sọ pé jẹ́jẹ́ lọmọ Èkó ń lọ má kọjá ìyá rẹ̀. ó dáa o jẹ́jẹ́ lọmọ Èkó ń lọ lógùn tọ̀. nínú àwọn ìfọ̀rọ̀jomitoro ọ̀rọ̀ yín tí a kà ẹ sọ wípé Yorùbá kò ṣe farawé kí ni ó fi yàtọ̀ lójú tiyín. Yorùbá ò ṣe farawé látara ìpọ́nra ẹni lé kéèyàn máa pọ́n ẹni tó ju èèyàn lọ kéèyàn máa pọ́n lé ẹni tó bá ti ń ṣe tírù kan bẹ́ẹ̀ yẹn ti wà nínú ọmọ Yorùbá jẹ́nálì wọ́n kọ́ wa béèyàn ṣe ń pọ́n èèyàn lé ẹni tó ju èèyàn lọ débi wípé orí pé ẹni yìí kì í ṣe ẹni yìí ju ẹ lọ àbí wàá pọ́n lé ó ti wà bẹ́ẹ̀ wípé ọmọ Yorùbá kò síbi tó ọmọ Yorùbá dé ọmọ àpọ́nlé èèyàn ṣe ó dẹ̀ máa ń ṣe àǹfààní fẹ́yàn téèyàn bá mọ èèyàn pọ́nlé ó jẹ́ ìkan lára àwọn nǹkan tí mo kọ́ gẹ́gẹ́ bí ọmọ Yorùbá àpọ́nlé èèyàn ó ṣe pàtàkì. Ọlọ́run ti gbà fún yín débi tẹ́ ẹ dé tẹ̀gàn ni Ọlọ́run ti gbà fún yín ẹ bẹ̀rẹ̀ láti Nàìjíríà ẹ ṣe ìpinnu lóríṣiríṣi ẹ tún dé ìlú òyìnbó náà ẹ tún gbé ẹ tún ṣe lọ wẹ́rẹ́wẹ́rẹ́ yóò máa ju yín ṣe o ajé á sì máa wá. báwo ni àwọn tí ó ní ìṣòwò ara wọn gẹ́gẹ́ bí irú yín báyìí tẹ́ ti ń ṣe tọ́lọ́run ti ń jí ó máa bọ́ sọ́nà ṣe lè ṣe àgbélárugẹ àṣà lẹ́nu ìṣòwò wọn. kí wọ́n má jẹ́ kí ìṣe àti àṣà wọn parun látàrí pé kí wọ́n máa sọ kí wọ́n máa wù ní ìwà kí wọ́n máa rí àpẹẹrẹ pé ọmọ káàrọ̀-oòjíire ni ẹni báyìí kí wọ́n má jẹ́ kí ìṣe àtàṣà wọn kó parẹ́ kí wọ́n máa sọ sí àwọn ọmọ wọn àwọn ọ̀nà tí ò ṣe ní parẹ́ nìyẹn kọ́ máa sọ sáwọn ọmọ wọn kọ́ má ti torí pé àwọn rí ara àwọn ní ilẹ̀ aláwọ̀ funfun kọ́ wá wí pé torí àwọn ṣe rí báyìí o Gẹ̀ẹ́sì lọ sọ bí tó bá ríyàn tó jẹ́ aláwọ̀ adúláwọ̀ bíi tiwọn tó bá pàdé kí wọ́n máa sọ síra wọn kọ́ máa yàbá lọ síbi èdè míì kí wọ́n gbìyànjú kí wọ́n máa sọ ní àsìkò sí àsìkò kọ́ dẹ̀ máa bá àwọn ọmọ sọ kó bá máa parun nítorí tí wọ́n bá bá ọmọ sọ tí wọ́n dẹ̀ ríra wọn ní ìlú onílùú tó wá bọ́ sí tọ́mọ ò bá ti mọ̀ ó ti ń parẹ́ ó máa parẹ́ díẹ̀díẹ̀ nìyẹn ṣùgbọ́n tí wọ́n bá ń sọ tí wọ́n dẹ̀ jẹ́ kó mọ́ àwọn ọmọ lẹ́nu ó máa ń da púpọ̀ látara bẹ́ẹ̀ kò ní parẹ́. ní báyìí n tó kàn ní ìbéèrè yàjóyàjó bí mo bá ṣe ń jù sí yín báyìí lè ṣe máa dá padà fún mi ṣé ẹ ti ṣetán. mo ti ṣetán. ó dà ẹ jẹ́ á bẹ̀rẹ̀ iyán tàbí àmàlà. àmàlà.
ewédú tàbí ilá, ewédú, Àyìnlá Ọmọwúrà tàbí Àyìndé Barrister, Àyìnlá Ọmọwúrà, ìpínlẹ̀ Èkó tàbí ìpínlẹ̀ Ògùn, Ògùn, obì tàbí orógbó. obì. Ó dá, ẹ ṣeun gan mà. Ọ̀rọ̀ ìkẹyìn wo ni ẹ ní fún àwọn ọmọ Yorùbá káàkiri àgbáyé nípa ṣíṣe àtẹ́wọ́gbà orírun wọn? Kí wọ́n ṣe sùúrù, kí wọ́n ní ìtẹríba, kí wọ́n ní àfaradà, kí wọ́n máa gbìyànjú láti máa jẹ́ kí ó yọ ní àtàrà nǹkan tí wọ́n bá ń ṣe wípé ọmọ ilẹ̀ Yorùbá ni wọ́n. Látara bẹ́ẹ̀ tí àwọn èèyàn bá ń rí, wọ́n á lè máa mọ̀ pé no, ọmọ Yorùbá àtàtà ni wọ́n, látara ìṣesí, ìsọ̀rọ̀sí, ìbáyànṣe. Ẹ ṣeun gan mà. Tó, a wá fẹ́ bá Ọmọlẹ̀yẹ Apps dòwò pọ̀. A fẹ́ kàn sí yín. Báwo ni wọ́n ṣe lè kàn sí yín mà? Mo wà ní orí WhatsApp. Tó bá dẹ̀ fẹ́ pè mí náà ní direct line, mo ní international number, mo ní local number, gbogbo ẹ̀ ló wà. Wọ́n lè adẹ̀ ní ìsọ̀ sí 47 Market Street by Freeman, Èbúté Mẹ́ta, Lagos, Òyìngbò Market. Mo dẹ̀ kalẹ̀ sí ìlú Finland. Wọ́n lè bá mi sọ̀rọ̀ lórí +358 41 585 7215 tàbí 081 05 49 9451. Ẹ ṣeun púpọ̀ mà, ìyá wa Ọláìbí Ọlọ́ládé. Ẹ ṣeun tá a pè yín tẹ̀dẹ̀ jẹ́ wa. Aṣọ yín kò ní fàya. Ewì a máa jẹ́ o. Ewì a máa jẹ́. Ewì a máa jẹ́. Ẹ ṣeun púpọ̀ mà. Ǹjẹ́ tí a bá tún pè yín ní ìkànnì Discover Yorùbá, ǹjẹ́ ẹ tún jẹ́ wa bí? Bẹ́ẹ̀ ni mà, a ó jẹ́ yín. Ẹ ṣeun gan púpọ̀ mà. Èmi gbádùn gbogbo àsìkò tí a jọ lò yìí torí mo ti kọ́ ẹ̀kọ́ mọ́ ẹ̀kọ́. Mo dẹ̀ ní ìgbàgbọ́ pé àwọn tó ń gbọ́ wa náà wọ́n ti kọ́ oríṣiríṣi lọ́dọ̀ yín nítorí ìgbàlódé, ọ̀nà ìgbàlódé lẹ́yìn fi ń ṣe iṣẹ́ eléwé ọmọ yín. Ìyẹn herbal specialist ní ìyá wa Ọláìbí jẹ́. Ẹ ṣeun púpọ̀ mà fún àsìkò yín tẹ́ fi sílẹ̀ láti kún wa. Ẹ̀yin lẹ ṣe jù o, Discover Yorùbá platform. Iléeṣẹ́ yín ò ní bàjẹ́ o. Ọlọ́run á máa gbé yín rókè o. Àmín Olúwa. Tẹ́yin bá ṣẹ̀ṣẹ̀ darapọ̀ mọ́ wa o, ìyá wa Ọláìbí Ọlọ́ládé Suliat, aláṣẹ àti olùdarí iléeṣẹ́ Ọmọlẹ̀yẹ Apps láti ń bá sọ̀rọ̀ látẹ̀ẹ̀kan. Ẹ ṣeun púpọ̀ mà. Ó dá mà, á dúpẹ́. Ọlọ́run ló lọ́pẹ́. Ọ̀rọ̀ lẹ ti gbọ́ látẹnu ìyá wa Ọláìbí Ọlọ́ládé Suliat. Mo dẹ̀ ní ìgbàgbọ́ pé ẹ ti kọ́ ẹ̀kọ́ púpọ̀ nínú ọ̀rọ̀ wọn. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àṣeyọrí ètò tòní. Ẹ̀yin olólùfẹ́ ìkànnì Discover Yorùbá, ẹ ṣeun fún ìfẹ́ tẹ́ fi ń gbọ́ wa. Mo dúpẹ́ lọ́wọ́ olóòtú ètò yìí, ìyá wa Ikmot Salako, aya ọlọ́kọ̀. Ẹ kú iṣẹ́ ọpọlọ mà. Ọpọlọ yín kò ní jọba. Àmín. Mo ní ṣe aláìdúpẹ́ lọ́wọ́ òǹkọrin tí a lo iṣẹ́ wọn lónìí. Lágbájá ọmọ bàbá mukọ́mukọ́. Ẹ ṣeun, àdúpẹ́. Ká tó wá máa dágbére lórí ètò, àǹfààní wà fún ẹ̀yin tẹ́ ń gbọ́ wa láti tẹ àtẹ̀jíṣẹ́ sí wa. Kẹ́jẹ́ ká mọ ìrírí yín lórí kíkọ́ èdè Yorùbá, nǹkan náà tó mú yín pinnu láti kọ́ sísọ èdè Yorùbá àti ohun tẹ́ ẹ là kọjá kẹ́ tó lè sọ. Ẹ fi àtẹ̀jíṣẹ́ yín ṣọwọ́ sí wa lórí WhatsApp nọ́mbà wa 091 300 34281. Tẹ́ ẹ bá fẹ́ kàn sí wa ní Discover Yorùbá láti bá wa dòwò pọ̀ tàbí fún ìpolówó ọjà àti àwọn ìbéèrè tí ẹ bá fẹ́ bi wá, ẹ lè kàn sí wa lórí email address wa discoveryoruba@gmail.com. Website address wa ni discoveryoruba.com. WhatsApp number wa ni 091 300 34281. Bákan náà la wà lórí YouTube, Facebook, Twitter, Instagram, TikTok, Telegram. Ẹ̀yin ṣáà ti tẹ @discoveryoruba sórí gbogbo platforms náà. Ẹ bá wa níbẹ̀. Ẹ wá jẹ́ kí a rán gbogbo ọmọ Yorùbá létí pé kí a má ṣe gbàgbé ìpìlẹ̀ wa, kí a máa ṣe ìpolongo lílo èdè àti ṣíṣe àpọ́nlé èdè wa. Káṣà wa má dohun ìgbàgbé. Ó dọwọ́ èmi pẹ̀lú rẹ̀.
ẹ jẹ́ ká pawọ́pọ̀ gbé èdè Yorùbá ga kí a jẹ́ kí èdè Yorùbá wà láàyè. Ó dàbọ̀.